àlùwáràkí ọlọ́pàá mẹ́ta ó tún ti dé padà pẹ̀lú pátá tuntun. Ìwọ náà listing kó gbọ́ wáàsí yìí bóyá o nífẹ̀ẹ́ sí pátá tuntun tí àlùwáràkí ọlọ́pàá mẹ́ta ṣẹ̀ṣẹ̀ gbé bọ́ta. Ó rí i pé ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀, àbí bó ni ìwọ náà ṣe rí i sí? Jọ kọ́mẹ́ǹtì bó bá ṣe rí i sí. Èmi àlùwáràkí ọlọ́pàá mẹ́ta làkàlẹ̀ amúdù amúdá láyò àdùlẹ̀ àṣírí ayú sílẹ̀ àṣọ wà anẹ́bùtà wà rọ́mùlà wà lẹ́kọ̀tìrà làkàlẹ̀ amúdù ẹ̀rí apáhùn mùdọ́ afàtàmánì àlà látọ̀ ìfàmà àlà àlàdé iná wà máa ra. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba ńlá, ọba tí ò nópin, ọba tí ò ní kú láíláí, ọba àná ọba ìní, ọba àjẹta, ọba títí ń bẹ láíláí, ọba tí ọmọ ọbẹ gbére, ọba kan ṣoṣo tí ò ní kú. Wọ́n bá fi ẹ̀yìn fún aláìlọ́run wa Ànábì wa Muhammad sọ̀lá alaykallahu ya àdínání ya musitọ̀fà ya sọ́fù àtàràmánì. Wọ́n fi ẹ̀yìn fún aláìlọ́run Ànábì wa Muhammad ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá mú bá aláìlọ́run Ànábì wa Muhammad. Ànábì tó ṣe pé tí ẹ bá sóhun ni kò ní sí mọ́lẹ̀ kẹ́kẹ́ lára wa. Ànábì tó ṣe pé tí ẹ bá sóhun ni àwàgé ò ní sínú ayé. Ọlọ́run wọlá Ànábì wa Muhammad, Ọlọ́run wá sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. Ọwá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì mi tẹ́ dúró tì mí, Ọlọ́run ní dójú tì yín, Ọlọ́run mọ́ dúró tì yín, ọlá la ilaha illallah, ọlá Ànábì wa Muhammad. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé pápátá bẹ̀rẹ̀ láti rí ìlú mi, ìlú Ṣakí, gbogbo ẹ̀yin mùsùlùmí ìlú mi, gbogbo ẹ̀yin mùsùlùmí àdúgbò mi, gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé pápátá tẹ́ yọ́nú sí wa, Ọlọ́run mọ́ yọ́nú sí yín gbogbo ìgbà, ọlá la ilaha illallah, ọlá Ànábì wa Muhammad. Ọlọ́run ọba tó tóbi ni, ọba ńlá ni, ọba tí máa ń ṣe kan nítorí ìkan ni, ọba fi kan ṣe kan, ọba àgbà kan ṣe kan, ọba fi kan dára, ọba afẹni dára tó wù nígbà tó bá wù. Òun ní sọ gbogbo ohun tá a bá lè sọ, ọ̀rọ̀ wo la máa sọ, kí la lè sọ, kí ló lè tẹnu wa jáde, omi tọ́rọ̀ ti ń jáde ọ̀nà tó jí ni, ọ̀rọ̀ tí wọ́n ń jáde lẹ́nu wa òun Ọlọ́run fúnra rẹ̀ ló lè sọ. Tá bá wo ẹ̀dá tó níyín tó náhún tó létè kò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ lè jáde ń bẹ̀ òdì ni wọ́n pèrú ẹni bí Ọlọ́run náà lọ da. Gbogbo ibi tá a bá ti fi sọ̀rọ̀ tá a ti sẹ́ lọ́hun kọ́lọ́wọ́ yọ́nú sí wa, kọ́lọ́wọ́ borí jì mí, kọ́ yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa náà, torí gbogbo wa tá ń bẹ láyé pátápátá ẹ̀rọ ẹlẹ́sẹ̀ ni wa. Àwọn ẹ̀dá lè mọ́ ṣe yẹn ìpé kéèyàn mọ́ ṣiṣẹ́, pé kéèyàn mọ́ ṣiṣọ́, Ọlọ́run ọba ní mọ́ ń tọ́ yẹn sọ́nà, Ọlọ́run ọba ní mọ́ ń kọ́ yẹn mọ́ ṣe. Gbogbo ibi táyé bá ti ní àmọ́ ṣiṣẹ́, Ọlọ́run mọ́ tọ́ wa sọ́nà, Ọlọ́run mọ́ kọ́ wa mọ́ ṣe, Ọlọ́run dúró tì wá. Ẹ̀yin fáǹsì mi, ìrìn fóònù mi mọ́ àti já àrùn ni wọ́n ti fi mílẹ̀, àti já àrùn. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá kọmíṣánná police gbogbo Lagos State pátápátá, ìyìn tó dárúkọ yín ni, torí bàbá rẹ̀ dúró tì mí pọ̀, ìyẹn dáadáa ni wọ́n, aláàánú ẹ̀dá ni wọ́n. Bàbá Ọlọ́run ò ní da ayé yín rú, kò ní ba ti yín jẹ́, gbogbo ohun tọ́tara ayé lè so. Bàbá Ọlọ́run bá mi dúró tì wọ́n, ọlá la ilaha illallah, ọlá Ànábì wa Muhammad. Gbogbo ẹ̀dẹ́ dúró tì mí láyé, ojú ò ní tì yín, Ọlọ́run ò ní dójú tì yín, ọlá la ilaha illallah. Wọ́n jí fóònù mi gbé bọ́ jí ni bí ẹnìkan ló múlẹ̀ ní bá àmọ́ bí tó àtàmọ́ bí fóònù yẹn sì rìn. Wọ́n wá ní kí àwọn fáǹsì mi, kẹ́yìn fáǹsì mi kẹ́ lè gbọ́hùn mi, kẹ́ lè mọ̀ pé o sì wà láyé. Ọlọ́run ọ̀pá mi ìpé Ọlọ́run náà ló kó wa yọ, kìí ṣe pé mímọ̀ sí wa, kìí ṣagbára wa, kìí ṣọgbọ́n wa, kìí ṣètè wa. Wọ́n á ní kí n lọ́jì ṣé ìwé fóònù ẹnìkan kẹfì lè rí mi lọ́láìn kí n fi lè post sí àkáǹtì mi. Gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ ràn mí lọ́wọ́, Ọlọ́run ní dójú tì yín. Gbogbo ẹ̀yin yẹn ẹ mọ fojú ìyọnu, ẹ mọ fi wò mí. Mo ti dàtún bí ọmọ kékeré ní mi báyìí, mo ti di àtúnbí nínú ayé, nínú ògo, nínú ẹ̀sìn ìsìlámù, nínú ọ̀rọ̀ sísọ, mo ti di àtúnbí. Ìhun tó kùn tẹ́ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu èmi àlùwáràkí ọlọ́pàá mẹ́ta náà ni ìhun tí ọmọ dùn yín nínú tẹ́ẹ̀mọ̀ yọ́nú sí, ìhun tẹ́ẹ̀mọ̀ gbọ́ tó ṣe pé ẹ̀mọ̀ fi soríire, àmọ̀ fi tẹ̀síwájú, àmọ̀ fi débi gíga. Ìhun tẹ́ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu èmi àlùwáràkí ọlọ́pàá mẹ́ta, òun náà ni ìhun tí ọmọ yọ wá kúrò níbi orí ibú, tí ọmọ fi wá síbi ọ̀nà rere. Òun náà ni ìhun tí ọmọ yọ wá kúrò níbi àìrówó náà, tí ọmọ fi wá síbi ìrí owó náà. Òun náà ni ibi tí ọmọ yọ wá kúrò níbi àìrí jẹ, tí ọmọ fi wá síbi rírí jẹ. Òun náà ni ìhun tí ọmọ yọ wá kúrò nínú ogun, tí ọmọ fi wá sínú àánú ìfọ̀kànbalẹ̀. Òun náà ni tó kùn tẹ́ẹ̀mọ̀ gbọ́ lẹ́nu èmi àlùwáràkí ọlọ́pàá mẹ́ta, ní ìhun tẹ́ẹ̀mọ̀ yọ́nú sí gbogbo ayé. Ẹ foríjì mi, ẹ fojú yọ́nú wò mí, ojú yọ́nú yín ni kẹ́ fi ṣàánú mi àlùwáràkí ọlọ́pàá mẹ́ta o. Ìjẹ́ nǹkan Ọlọ́run ló jẹ́ nǹkan téèyàn bá ti wáyé ìyá ara rẹ̀ fọ́lọ́run, Ọlọ́run wá gbé yẹ̀gá fúnra ara rẹ̀ ni o. Bí ẹ bá ti wáyé ìyá rẹ̀ fáyé, ẹ̀yin ayé wá gbé yẹ̀gá, ẹgbẹ́ mi ga ìjẹ́ kankan o, yẹ̀bùyẹ́gbó èèyàn ni mí, Ọlọ́run ní lójú tẹnì kọ̀ọ̀kan wa. Kò sẹ́ni tí ó lè ṣiṣẹ́, kò sẹ́ni tí ó lè ṣiṣọ́, Ọlọ́run mọ́jà ṣiṣẹ́, Ọlọ́run mọ́jà ṣiṣọ́, gbogbo bí a ṣiṣẹ́ wá pátá ní k'Ọlọ́run ti yọ́nú sí wa, kójúmọ́ ti wa.